Ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ ojoojúmọ́ ti ìjọ ẹ̀dá tuntun. Òní ọjọ́ 17 oṣù kẹfà ọdún 2025. Àkòrí: Agbára Ọlọ́run fún ìgbàlà. Ìwé orin 141 lẹ́ẹ̀kan sí aránṣẹ́ sí ọ. Ẹ̀kọ́ àkọ́sórí. Wọ́n sì wí fún un pé, gba Jésù Kristi Olúwa gbọ́, a ó sì gbà ọ́ là, ìwọ àti àwọn ará ilé rẹ pẹ̀lú. Ìṣe àwọn Àpọ́stélì orí 16 ẹsẹ̀ 29. Bíbélì kíkà. Ìwé Róòmù orí 1 ẹsẹ̀ 15 títí dé 22. Tó bẹ́ẹ̀, bí ó ti wà ní ipá mi, mo múra tán láti wàásù ìyìnrere fún ẹ̀yin ará Róòmù pẹ̀lú, nítorí èmi kò tijú ìyìnrere ti Kristi, nítorí agbára Ọlọ́run ni sí ìgbàlà fún olúkúlùkù ẹni tó gbàgbọ́, fún Júù ṣáájú àti fún Hélénì pẹ̀lú. Nítorí nínú rẹ̀ ni òdodo Ọlọ́run hàn láti ìgbàgbọ́ dé ìgbàgbọ́, gẹ́gẹ́ bí a ti kọ ọ́ pé, ṣùgbọ́n olódodo yóò wà nípa ìgbàgbọ́. Nítorí a fi ìbínú Ọlọ́run hàn láti ọ̀run wá sí gbogbo àìwà bí Ọlọ́run àti àìṣòdodo ènìyàn, àwọn ẹni tó fi àìṣòdodo tẹ òtítọ́ mọ́lẹ̀. Nítorí ohun tí a lè mọ̀ ní ti Ọlọ́run ó farahàn nínú wọn, nítorí Ọlọ́run ti fi hàn fún wọn. Nítorí ohun rẹ̀ tí ó farasin láti ìgbà dídá ayé, a rí wọn gbangba, à ń fi òye ohun tí a dá mọ̀, àní agbára àti ìwà Ọlọ́run rẹ̀ ayérayé, kí wọn kí ó lè wà ní àìríwí. Nítorí ìgbà tí wọ́n mọ Ọlọ́run, wọn kò yìn ín lógo bí Ọlọ́run, bẹ́ẹ̀ ni wọn kò sì dúpẹ́, ṣùgbọ́n èrò ọkàn wọn di asán, a sì mú ọkàn òmùgọ̀ wọn ṣókùnkùn. Wọ́n ń pe ara wọn ní ọlọ́gbọ́n, wọ́n di aṣiwèrè, wọ́n sì pa ògo Ọlọ́run tí kì í díbàjẹ́ dà sí àwòrán ère ènìyàn tí díbàjẹ́, àti ti ẹyẹ àti ti ẹranko ẹlẹ́sẹ̀ mẹ́rin àti ohun tí ń rákò. Nítorí náà Ọlọ́run ṣe fi wọ́n sílẹ̀ nínú ìfẹ́kúfẹ̀ẹ́ ọkàn wọn sí ìwà èérí, láti ṣe àìbọ̀wọ̀ fún ara wọn láàrin ara wọn. Àwọn ẹni tó yí òtítọ́ Ọlọ́run padà sí èké, wọ́n sì bọ̀, wọ́n sì sin ẹ̀dá ju ẹlẹ́dàá lọ, ẹni tí í ṣe olùbùkún títí láé. Àmín. Nítorí èyí ni Ọlọ́run ṣe fi wọ́n fún ìfẹ́ ìwàkiwà, nítorí àwọn obìnrin wọn tilẹ̀ yí ìlò ẹ̀dá